ẹ̀yin aṣíwájú ẹ̀sìn nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀yin ni mò ń pè nínú ẹ̀sìn wa nínú doctrine wa nínú ìṣe wa nínú ìmúra wa pé ká máa bojú mi ìmọ̀ pẹ̀lẹ́ àti wà nínú kìrìsìtẹ́nì ẹ̀yin aṣíwájú ẹ̀sìn ẹ ò ní jáde sílẹ̀ yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe ló ń pín Jerusalem ó ń pín owó nílé gómìnà ó ń pín owó nílé lọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì ẹ máa jáde sí ọtí rẹ̀ yín jẹ́ ti ṣe kankan nígbà tí ẹ kó o lè ní gbogbo yín. ó dáa pé àwọn wèrè kan ti ń wà láàrin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. bíbo ló ti rí nínú ẹ̀sìn wa pé òkè máa bójú o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáńláyé ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn nítorí tọlọ́run ẹ má bá wa wo àwọn fídíò sí wa ẹ subscribe fún wa ẹ tọ notification button òun ló máa lè jẹ́ kẹ́ ẹ ní àǹfààní sí àwọn fídíò sí wa láti lè máa wò wá ẹ share líǹkì àwọn fídíò wa kẹ́sì bá wa like ẹ comment lágbára Ọlọ́run ọba ẹ ní dánìkan ṣètọ̀dọ̀ yín o. àwa kìrìsìtẹ́nì ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí torí pé mo rí fọ́nrán kan láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta bí mi ṣe ti wà sọ̀rọ̀ sí orí fọ́nrán yẹn inú mi ò dùn dáadáa nítorí pé àwọn nǹkan kan ti wọnú ìgbàgbọ́ tó yẹ pé a ò bá bẹ́ẹ̀ tí àwọn nǹkan dẹ̀ ti mú wọ̀ ọ́ ṣé ẹ rí àwọn fọ́nrán àwa kìrìsìtẹ́nì yìí ọlọ́mọ àyẹ̀ kí a ṣe ẹlẹ́yàmọ̀lẹ́yà o ẹ̀yin aṣíwájú ẹ̀sìn Bible Society of Nigeria Christian Association of Nigeria Organization of Africa Institute Churches àwọn bẹ́ẹ̀ àwọn PFN gbogbo yín ni mo pè nítorí pé àwọn nǹkan kan tí ò sí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ó ti ń wà mẹ́ba ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń fi wá yangàn ní a ní àwọn kìrìsìtẹ́nì o ọ̀hún báyàn fa wàhálà ọ̀hún jájẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bú wọn máa wò torí pé oníkálukú wa mọ̀ pé ibi tá à ń ṣiṣẹ́ sí làákàyè wá tẹ̀ yàtọ̀tọ̀ síra wa ẹ̀yin aṣíwájú ẹ̀sìn nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀yin ni mò ń pè nítorí pé àti àwọn tó ń jẹ́ àwọn tó àwa tí a wà lẹ́yìn yín àti ń ṣe nǹkan tí ó tọ́ tínú Ọlọ́run ò dùn sí mo rí fọ́nrán kan bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn mi ìmọ̀ pẹ̀lẹ́ àti wà nínú kìrìsìtẹ́nì. ògo ni fún Jésù ní òkè ọ̀run hallelujah ògo ni fún Jésù ní òkè ọ̀run hallelujah ògo ni fún Jésù ní òkè ọ̀run hallelujah. ẹni jẹ́ kìrìsìtẹ́nì tó bojú tó fi bí ẹlẹ́yà báyìí ó bò ìgbà wo lẹ́lẹ́yà wọnú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ó dáa pé àwọn wèrè kan ti ń wà láàrin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bóyá mílítàǹtì tẹ̀lé obìnrin yẹn tó borí nítorí pé kò yé mi ẹ jẹ́ káwọ́ obìnrin yẹn jáde ibo ló ti rí nínú ẹ̀sìn wa pé òkè máa bojú o ilẹ̀ òkèèrè tó jẹ́ wọn bí Jerusalem kankan ibo ló ti rí bẹ̀ tó mojú bẹ̀ ṣé ìlànà ti wá ní àbí doctrine ti wá ní nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì pé ká bojú bẹ̀ lẹ́yà àbí mílítàǹtì lóbìnrin yẹn ni àbí apààyàn ni àbájínigbé ni kò yé wá nítorí pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ó ti fẹ́ máa bàjẹ́ lọ báyìí o obìnrin yẹn náà lẹ̀ ń wò lójú fọ́nrán yìí o tó borí àmọ́ bí tá a ti rí nínú ẹ̀sìn wa nínú doctrine wa nínú ìṣe wa nínú ìmúra wa pé ká máa bojú ká wá jojú lẹ̀bi ẹlẹ́yà ṣé lẹ́yà kìrìsìtẹ́nì ti wà ní. ẹ̀yin aṣíwájú ẹ̀sìn ẹ ò ní jáde sílẹ̀ yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe ló ń pín Jerusalem ó ń pín owó nílé gómìnà ó ń pín owó nílé lọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì ẹ máa jáde sí ọtí rẹ̀ yín jẹ́ ti ṣe kankan nígbà tí ẹ kó o lè ní gbogbo yín ó lè ní gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀sìn kìrìsìtẹ́nì ó lè ní gbogbo yín kò sẹ́ni tó lè mórí bọ́nu yín gbogbo ẹni bá tẹ̀fẹ̀ bẹ́sẹ̀ kìrìsìtẹ́nì jẹ́ Ọlọ́run á balẹ̀ àtọ̀nà ẹ̀jẹ̀ ẹ ní rọ́nà lọ níwájú Ọlọ́run gbogbo ẹni tẹ́fẹ̀ bẹ́sẹ̀ kìrìsìtẹ́nì jẹ́ ẹ rí fídíò yẹn ẹ ò sọ̀rọ̀ sí ìwọ obìnrin wo ló bojú yìí ṣó wà nínú ẹ̀sìn wa ká máa bojú ṣó wà nínú ẹ̀sìn wa ká máa múra bí ẹlẹ́yà a mọ̀ wípé ìlànà àwọn mùsùlùmí ni pọ́kọ́ múra bẹ́ẹ̀ ṣé mílítàǹtì ni wọ́n ní ṣé kidnapper ni ẹ́ ni ṣé o ti pààyàn rí ni ṣé o ti commit offence rí ni ṣé o sáko lẹ́wọ̀n ló ṣe ń fi aṣọ bojú àbẹ̀lẹ́wọ̀n ni ẹ́ àbádígún jáde kan ní ẹ́ tí wọ́n ń wá ẹ̀ káàkiri kí ló tó fi bojú nítorí pé ẹ̀sìn wo ò fàyè gba criminal ẹ̀yin aṣíwájú ẹ̀sìn
ẹ kàn di gẹrẹwú bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn gómìnà tẹ́ ń bá wọn pírẹsidẹ́ǹtì ṣe ẹ ò ríṣẹ́ kankan ṣe ọlọ́run á bí í léèrè tá a bá déwájú ọlọ́run. bíbélì sọ fún wa yìí pé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ẹ̀yin òdodo lẹ̀ ẹ ò lè ṣe gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀sìn ẹni àṣìtàní ló pọ̀jù nù yín ẹni èṣù ló pọ̀jù nù yín. fídíò yìí obìnrin tó bojú yìí tó ń kó ti báíbù yìí tó ń wá ẹ wá jáde nítorí pé kò sí kírímínà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ṣé mílítàtì lóbìnrin yìí ni ṣé kidnapper lóbìnrin yìí ni ṣé pírísínà lóbìnrin yìí ni ṣé olè ní adigunjalè amúrọ̀bà ni ló ṣe lọ bojú ẹ wá jáde ẹ̀yin aṣíwájú ẹ̀sìn aṣàlẹ́jì yìí ẹ̀yin èèyàn wa lórílẹ̀‐èdè gbogbo àgbáyé ẹ wo fídíò yẹn sí. ẹ̀kọ́ bíbélì ti ọjọ́ òní láòrè nínú ìwé Matthew 13 a máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkà náà láti 13 yẹn títí dé 15 or 16. now ó kà báyìí wípé ní ọjọ́ kan náà ni Jésù ti ilé jáde ó sì jókòó létí òkun ọ̀pọ̀ ènìyàn péjọ sọ́dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó fi bọ́ sínú ọkọ̀ ó jókòó gbogbo ènìyàn sì dúró létí òkun ó sì ń fi òwe bá wọn sọ̀rọ̀ ohun púpọ̀ ó fi òwe bá wọn sọ̀rọ̀ ohun púpọ̀ ó sì wí pé wò ó arúfúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn. now kí ni ibi báyìí mi afúrúgbìn afúrúgbìn ni ẹni tó jáde láti lọ bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run òun ni afúrúgbìn. now nígbà tí afúrúgbìn yìí jáde ẹsẹ̀ 4 sọ wípé bí ó ti ń fú díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ sì wá wọ́n sì ṣá jáde. nígbà tí ẹni tó ń fúrúgbìn ọ̀rọ̀ Ọlọ́run bá jáde á pàdé àwọn ènìyàn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn kan á wá wọ́n wá yí wọn lọ́kàn padà pé nǹkan tó ń sọ fún ẹ yẹn ó kò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ ni Jésù irọ́ ni kinní kan orú bí àwọn mùsùlùmí ṣe ń da orí àwọn ènìyàn rú tàbí àwọn òṣèbọ. now nígbà tí a ka ẹsẹ̀ 5 ní ẹsẹ̀ 4 yẹn Jésù jẹ́ kó yé wa wípé ẹyẹ wá ó sì ṣájẹ èyí ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú wọn yẹn kò dúró wọ́n ti wá wọ́n ti da gbogbo ẹ̀rú. ẹsẹ̀ 5 sọ wípé díẹ̀ sì bọ́ sórí ilẹ̀ àpáta nítorí kò ní erùpẹ̀ púpọ̀ wọ́n sì so jáde lọ́gán nítorí tí wọn kò ní ìjìnlẹ̀. díẹ̀ sì bọ́ sórí ilẹ̀ àpáta níbi tí kò ní erùpẹ̀ púpọ̀ wọ́n sì so jáde lọ́gán nítorí pé wọn kò ní ìjìnlẹ̀. ẹ jẹ́ ká wó obìnrin ìjáde kó má múra báyìí mọ́ nítorí pé ó tako ẹ̀sìn wa Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà lẹ ti wà látàárọ̀ ẹ jọ nítorí tọ́lọ́ ẹ má bá a subscribe sórí àkáǹtì wa ẹ má comment abẹ́ fídíò sí wa ẹ bá a share link wa ẹ like ẹ share ẹ sì tán notification button yín lẹ̀ nítorí àwọn fídíò mi tó máa jáde kẹ́ lè máa rí wò ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.